gẹ́gẹ́ bí dókítà olùmọ̀ lè pa ìgbáyé gbádùn ẹ̀dá. Ẹ̀yin fans mi ẹ̀ ní láàkì lọ́dún yìí. Mo ti ṣe research gan. Ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní jàǹfààní mi ni. Àwọn èèyàn máa ń sọ pé dá tí ẹ mọ̀ 2026 dá tí ẹ mọ̀ tàbí kó dá wà. Ká máa rún owó síbi kò yẹ ká rún owó sí. Lọ́dún yìí pé máa kọ́kọ́ ṣe research. DNA ìbílẹ̀ ni mo kọ́kọ́ ṣe research rẹ̀. Ènìyàn ẹ lè pè ní ènìyàn ẹ lè tọrọ ènìyàn ẹ lè sísì. Ọba mi wá best friend ìyàwó rẹ̀ àṣà blàṣà. Ọ̀rẹ́ ìyàwó rẹ̀ yan ọjọ́ wà ìjẹ́kòrè kò súwé wọn. Ọ̀rẹ́ ó dẹ́ pé máa gbọ́ ikú ò máa ṣe fún wa bàjá ni. Mú sọ pé ìyàwó rẹ̀ sọ pé aṣẹ́wó ní pé lè ṣe ń gbé lélẹ́yìn ń gbé. Kábíyèsí àkọ́bí yín aṣọ ẹ̀ níbí fún ẹ. Ọ̀gbádùn ọ̀làlàáfíà ilé pín ni. Lórí last born yọkú ìyẹn kò ṣe wọn máa gbà bí ẹni gbàgbá ọtí jàre. Máa fọmù fọkọ̀pù ní ìfọ̀nsí mi. Lórí ọ̀rọ̀ DNA ìyẹn kọjá líbẹ̀. Ẹ jẹ́ àpárá wa. Ẹni gẹ̀ẹ́sì kò lè bá. Dókítà AgogoAsa TV.